wọn ò mọ̀ pé ilé ayé yìí àfọwọ́bà fi sílẹ̀ ni. Ayé kò tọ́ tó ti dé. Tàbá gbọ́rọ̀ tó yẹ ká fèsì sí. Àbí tàbá gbọ́rọ̀ tó yẹ ká jẹ́ kẹ́yìn ìlú mọ̀ kétí yín má di. Ẹ má máa jẹ́ kí àwọn èèyàn kan máa confuse yín. Téèyàn ò bá kàwé yẹ kó kọ́gbọ́n. Téèyàn ò bá ka ìwé ó yẹ kó ka ọgbọ́n. Ẹ má máa jẹ́ kí àwọn èèyàn kankan máa fool yín. Kò sí nǹkan tí wọ́n ń sọ tán. Ẹ bá mi jẹ́ kí Kwesi àbí tó pé ọmọ Ìgbòho àti Sunday Ìgbòho kí àwọn méjèèjì ẹ tẹ́tí sí mi dáadáa. Àti Ìgbòho ẹ tẹ́tí sí mi dáadáa. Àti wọ́n Kwesi. Ilé dé tẹ́ ẹ fẹ́ máa ṣọkà bí yán. Ẹ ń ṣọkà bí yán. Ẹ máa rọra ilẹ̀ máa ń yọ̀yàn. Ilẹ̀ ó ń yọ̀yàn. Ìyẹn lẹ́yìn ń sọ pé kí gbogbo alágbára ìlú kó máa wà careful. Kwesi ó ń mú gbogbo ìbẹ̀rù sílẹ̀ Yorùbá. Ẹ fẹ́ try láti wà along lórí news. Wá bọ́ síta òun parọ́ ìwọ Kwesi. Máa analyze gbogbo ẹ̀ fún ẹ. Bọ̀kí tó analyze ẹ̀ fún wọ Kwesi àti wọ Ìgbòho. Màá kọ́ bá gbogbo ilẹ̀ Yorùbá sọ̀rọ̀. Ilẹ̀ Yorùbá tèmi àti yín wà yìí. Kí ló dé tẹ́ máa ti ń kú de kú? Kí ló dé tẹ́ máa ń jẹ́ kí àwọn tí ò tó nǹkan láti máa ká ẹ̀mí sókè? Láwọn tí tán tó nǹkan tí wọ́n tó ṣe, wọ́n ní tọ́wọ́ mi ò tó, ó ń fi gọ̀ǹgọ̀ fà á. Kwesi, what's wrong with you? Kí ló dé now? Nǹkan tí wà àti Sunday Ìgbòho bá jáde ni wípé ẹ fẹ́ bá wa lé àwọn Fúlàní. Yes. Ohun tó jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá dìde nìyẹn. Mo dẹ̀ sí máa ń ṣèbà fún ààrẹ Gani Adams, ìbà fún Gani Adams. Mo máa ń sọ pé ẹni tó bá go against Ìgbòho nígbà yẹn ó ní ó ti di ọ̀tá ilẹ̀ Yorùbá. Màá tún repeat ara mi fún yín. Kwesi kó máa gbọ́ mi dáadáa o. Jẹ́ kẹ́mi ìyá ẹ̀gún. Wọn kó màmá ẹ Britain ló wà. Fi màmá yẹn lọ́kàn balẹ̀. Òun kàn ń gbó ń sọ̀rọ̀ tí ò yẹ kó máa sọ. Ìjọ́ wo ló fame ní òru mọ́jú èní? Tí sójà bá fẹ́ operate. Kwesi, tí ìbí ẹ̀ ń gbà Fẹlá ni màá ṣàlàyé díẹ̀ fún ẹ. Ní ìgbà tí Fẹlá ń lé kùrùkọkọ bẹ ṣe ń lé kùrùkọkọ yìí. Adé ń sọ fún yẹn ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Ẹ ní ẹ fẹ́ lé àwọn Fúlàní tó ń pa kúkúrú. Ó tẹ̀ mọ́ yín máa ń láì bẹ́ẹ̀ ṣe máa ń sọ. Ẹ̀nà ń pa kúkúrú, wọ́n ń pa gíga. Àwọn àti àwọn ẹlẹ́yìn náà gbéṣẹ́. Wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gíga. Wọ́n ń ṣe kinní kan. Wọ́n ti ń pa àwọn tipẹ́. Lánàá wọ́n ṣe lọ jí àwọn ọmọ gbé ní yunifásitì again. Kò sẹ́yìn tó jáde nínú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà yìí lásán. Ó tó problem fún wa débi tó jẹ́ pé àná fẹ́ jagun. Àbá àwọn èèyàn kan mí ní ká má lọ mi sọ fún yín. Mo go against yín o. Mi dẹ̀ support yín. But à ń sọ fún yín pé ẹ fi sùúrù ṣe. Irọ́ wo ló wá ń fẹ́? Tí sójà bá dé ibì kan. Tí wọ́n bá march débẹ̀ tó bá fẹ́ operate. Kwesi kò gbọ́ mi dáadáa o. Àbí Kweki àbí kí ló ń jẹ́? Take it easy ọmọdé ní ẹ̀. You're a young man. Ẹ fẹ́ wà in the news. Ẹ fẹ́ máa feel popular. Níbi tẹ́tẹ́ tí mi sọ̀rọ̀ pé mo sọ fún wa àti ọ̀gá ẹ̀ Ìgbòho yìí pé internet ló mèkì òun ló máa rọ́bìṣì.
How can you fame that big lie? Pé sójà wà nílé Ìgbòho ní 3 o'clock lóru. Ó dẹ̀ wà ní garage òun film. Sójà fẹ́ wọ bìkan. Wà á dẹ̀ dúró for that 30 minutes or over. Láti máa record. Ọdẹ ẹlẹ́pẹ̀ wá ṣá. Ó mọ meaning sójà ni. That is ìjọba. Tí ìjọba bá ready láti mean anybody. Anybody I mean. Má bá bẹ̀yẹn kanlẹ̀. Ṣé wọ́n lè máa film? Kóìsì àbí Kóìkì ló pẹ́rẹ́. Sójà ń yìnbọn ta ìwọ dẹ̀ dúró sínú garage. Ó dẹ̀ ń film. Ó dẹ̀ ń kámẹ́rà. Wá wo ìjọ tí sori ẹ máa ń fọwọ́ ara yín ṣera yín púpọ̀ púpọ̀. Kò sẹ́ni tó lè bá ìjọba fa anything. Má sọ fún yín. Mo bó ṣe ń bú gómìnà for your state. Kí ló dé? Kí lẹ gbójúlé pàápàá? Kí lẹ gbójúlé? Kóìsì àbí kí ló Kóìkì àbí kí ló jẹ́? You are a young man, take it easy. Nǹkan tẹ́ ń jà fún nǹkan ńlá ni. Ẹ̀dẹ̀ láti fi sùúrù àti ọpọlọ láti fi jà. Mi ṣe ń sọ fún yín pé àwọn tẹ́ ń bá fa yẹn wọ́n ti ariwo tẹ́ ń pa yẹn ló ń fún wọn ní agbára mọ́ tí ẹ̀yin ò bá mọ̀. Ẹ lè máa bú mi o. Ariwo tí wọ́n ń pa tó ń pa irọ́ pé sójà wà ní ẹ̀yìn ibẹ̀ yẹn. Ẹ wá lọ ń yìnbọn fúnra yín. Èmi ò gbọ́ òró bọn. Mo fetí sílẹ̀. Mo kọ́kọ́ wò pé is this guy ṣó mọ nǹkan tó ń ṣe ṣá? Do you know what you are doing? Kóìkì àbí what's wrong with you? What do you call your name? Kí ló ń ṣe? Ó mọ nǹkan tó ń ṣe. Ó kàn cause problem. More problem for you and Igboho. Kò sí nǹkan tẹ́ lè ṣe. Ẹ lè bá government fà. Láìláì mo tún sọ fún yín. Wọ́n tí mí ní. Tó bá mí láti gbé Ìgbòho àti ìwọ. Ẹ máa rò bẹ́ẹ̀ lu bottom part ni. Ẹ máa ṣe bottom pad àbí táwọn obìnrin yẹn ń lò. Why are you lying? Tó ń kó ẹ̀mí gbogbo ilẹ̀ Yorùbá. Ó ń kó ẹ̀mí wọn sókè. Gbogbo àwọn tó wà lábroad náà ń kó ẹ̀mí wọn sókè. Pé sójà wà nílé Ìgbòho ní òru ní 3. Mo ti wà pẹ̀lú ẹ. Mo gbọ́rọ̀ ọ̀bọ̀n sọ́ngbọ́rọ̀. You can hear the gunshot. Gunshot mélòó? Sójà fẹ́ wọlé òun sọ fún wa pé gunshot kan. Wọ́n á kọ́kọ́ da bọ́ǹbù ju tajú sílẹ̀. Fún yín. Ó dẹ̀ dúró síbẹ̀ ó dẹ̀ ń film. Sójà fẹ́ wọlé. Ó dúró òun film òun parọ́ fún ìlú. Why are you doing that? What do you want to gain from it? What do you want to gain from it? Láti máa ké ilẹ̀ ìbẹ́sẹ̀ ńlá ń ṣe lọ yẹn. Ohun tẹ́ bá jáde ni wípé ẹ sọ wípé ẹ fẹ́ bá Fúlàní ẹ fẹ́ lé àwọn Fúlàní tó ń pa kúkúrú tó ń pa. Fúlàní sì ń jíyàn gbé wọ́n ń pa ẹ̀ wọ́n ń ṣe anything. Ẹ lè wọgbó mo ti sọ fún yín ìwà àti Ìgbòho. Ìgbòho can never enter bush because bàbá aláyé ni aláyé ni. Aláyé ni Ìgbòho. Táwọn àwọn mosquitoes tó wà nínú igbó yẹn tó wá kọ́kọ́ fọ etí ẹ̀ ó máa sá padà ni. Including you, ìwọ ọmọ London, mo gbápá ní iṣẹ́ ìyàwó ẹ̀ tó wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì. Ó dẹ̀ ro tàwọn ọmọ tó bí kí ìyàwó ẹ̀ máa gbọ́ mi. Ìwọ ìyàwó Kóìkì ẹ̀ dẹ̀ bá ọmọ ẹ̀ ò bá ọkọ ẹ̀ sọ̀rọ̀. Sójà fẹ́ wọlé, wá ń parọ́. Tí sójà bá tó bá dé tó fẹ́, wọ́n máa fi machine gun já gbogbo géètì yín dànù. Ìwọ dẹ̀ lè dúró, ó dẹ̀ lè máa film. Ó dẹ̀ lè máa sọ̀rọ̀ ẹ̀rù ọba yín ẹ̀jẹ̀ máa sọ fún ẹ̀sìn. Fẹlá ń jọ kìíní. Fẹlá ló fi kú pàyẹ́ ẹ̀. Mo pa àwọn ọmọ ẹ̀ ò sí gbogbo ibi tó ti ń sọ̀sọ̀kúsọ tó ń jambla inú. Tẹ́ ẹ fẹ́ máa feel along. Ẹ fẹ́ máa wà pé kí news máa gbé yín. Ó máa sun yẹn máa fọwọ́ ara. Eléyìí tó tẹ̀ ṣe yìí Kóìkì. Eléyìí tó ṣe yìí it's not good. Ó ń kó ẹ̀mí Nàìjíríà ẹ̀mí àwọn Yorùbá. Ó ń kó ẹ̀mí wọn sókè. Àwọn ìyá aláta àwọn ìyá oníkíní ẹ̀ kí ló dé náà? What do you want to gain from it? Sójà wo ló wá sílé yín? Sójà wo ló wá sílé Ìgbòho lóru ní 3 o'clock kan ọ̀dẹ̀ wọlé? Wá kó wá listen. Nígbà tí sójà ya dé ilé Fẹlá níjọ́sí.
tó ń bú sójà ọ̀nà sójà na you ṣe kinní kan ọ̀nà that my mama wey you kill she's the only mother of Nigeria which kind government be this àwọn sójà pọ̀ ju ẹ̀yin Yorùbá lọ ẹ yára yín brain kò sẹ́ni tó sọ pé ẹ̀kọ́ tẹ̀ ń ṣe ò dáa but Koiki fọgbọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yẹn ń lé àwọn Haúsá lágbára ni Haúsá ń yọpa ẹ̀yin Yorùbá ẹ̀yin jáde ẹ̀ ń pariwo ẹ fẹ́ lọ ni ẹ fẹ́ ṣe kinní kan ni yes ẹ fi sùúrù ṣe ẹ lọ through house of assembly and house of rep or whatever through the right process kì í ṣe irọ́ tí wọ́n ń parọ́ mọ́ government wọ́n wá sílé yín wọ́n yìnbọn can hear the gunshot mo tẹ́tí pé sójà ṣé bọ́ yìí mọ nǹkan tó ṣé wọ́n ti bí ẹ ṣá nígbà àti fẹ́lá ṣé o mọ nǹkan tó ń sọ ṣá ẹ dá mi lóhùn máa dá yín lóhùn àwọn nǹkan tí mo fẹ́ sọ ń pẹ́ you make me say it ikú èkì àbí kí ló porúkọ ẹ I'm telling you calm down yé parọ́ fún lùmọ́ ẹ yé parọ́ sójà wo ló wá sílé yín tó bá tẹ̀ wá ó ṣe ṣó wa ní àwọn sójà tí wọ́n wá àrí sójà kankan tó wá sí ó ṣó wa ní sójà kankan I was expecting you to show us the soldiers outside Sunday Igboho's house. Ó dáa ìlú ò lè nísìnyí ẹ̀yin ṣe gọ́ọ̀mẹ̀ntì ní ráì láti arrest yín tẹ́ bá ṣe rally government can arrest you ó lọ́wọ́ lọ́ọ̀ ni if anybody tó wá ti ń ṣe rally àbí tẹ́ ń campaign tẹ́ ń gbé flag tẹ́ ń disturb gbogbo that means pé ìlú yẹn ò rọgbọ nìyẹn the government can do and undo lọ́ka dáadáa anybody tó bá ti ṣe rally tẹ́ gbé flag that means pé ẹ fẹ́ gba ìjọba ni so ṣèjọba yẹn máa wò yín dáhùn Koiki àbí kí ló porúkọ ẹ ṣèjọba yẹn máa wò yín you are lying to the Yorubas ẹ dẹ̀ máa tẹ́gbẹ̀yìn ní kí ló dé náà ó kẹ́mi ẹ̀bí mi sùn láti 3 ẹ̀hún pé sójà wọlé Ìgbòho kí Ìgbòho sọ̀rọ̀ náà kò ṣe kankan náà àwọn ò lè sójà they don't operate like that those people don't operate like that government don't operate like that especially Ìgbòho ní ọwọ́ ẹ̀ wọn ò ní fẹ́ rọ fáńdù Ìgbòho wọn á fẹ́ kẹ́ fi ọwọ́ ara yín kẹ́ ti bọ́ ó dẹ̀ ti ń ti ọwọ́ ara yín bọ́ rubbish ó ti ń parọ́ ó ṣe ṣó wa ní àwọn sójà tí wọ́n wá sílé Ìgbòho ẹ sọ nìyẹn ẹni àwọn Fúlàní wá sọ̀rọ̀ sílé Ìgbòho up to today àti ìrẹni tó jólé Ìgbòho gbogbo àwọn èèyàn yín àwọn adijúgbàbọ̀ lọ́wọ́ mi ẹ̀yàn ọmọ Mushin ẹ máa ṣe nǹkan pẹ̀lú brain writing ẹ ṣe nǹkan ní ọ̀nà tó tọ́ ẹ dẹ̀ máa sọ òótọ́ ọ̀rọ̀ tí most of Yorùbá nínú yín ò ní òun ni Nigeria ṣe move forward and Yoruba circle can never move forward with this kind of rubbish tó ń parọ́ fún gbogbo òlu ẹ fẹ́ wà in the news ẹ fẹ́ máa feel popular ẹ fẹ́ máa nǹkan tí ò ṣẹlẹ̀ why are you saying it ó ṣe show wa ní àwọn sójà tó wá sílé Ìgbòho ní 3 o'clock lóru yẹn tí wọ́n sójà fẹ́ wọlé ó sọ pé ìwọ gan lè film ni can you stand there for 30 minutes láti máa film kò dá o ìtọ́jú náà ẹ̀yin obìnrin máa yà bàrà díẹ̀ sọ fún yín tó bá fẹ́ fẹ́ ọkọ tó bá ti ń hùwà tó ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àlùpàǹchá àwọn ọ̀rọ̀ ọmọ onímọ́tò àbí tó ti ń tójú ẹ̀ ń le kókókó bí adé most of them á mugbó ni wọ́n bọ̀ ẹ̀yin ìyàwó kì í mọ̀ páwọn ọkọ yín mugbó kò sí ẹni tó mugbó tí orí ẹ̀ máa pé gidi gan kò sí àfẹ́yí tó bá fọgbọ́n ṣe nítorí àwọn náà mú àmọ́ bó ṣe rí wọ́n ní experience is the best teacher yes so ẹ̀yin Yorùbá ẹ má kúdé kú o ẹ jẹ́ ká wo nǹkan tó bẹ́ ṣe kò sí wọn ní vote bí kú ló lóko ni bí tàkúté ni àbí kinní kan káwo nínú ẹ̀yin méjèèjì tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ mú ìjọba dúró kó má ṣe election what kind of rubbish is that tá bá fẹ́ lọ ẹ jẹ́ ẹ fọgbọ́n jà ẹ fọgbọ́n ṣe ẹ go through the right channel pẹ̀lú àwọn bàbá yín gbogbo èmi ò bẹ̀rù yín o
because kan tó dá tí ìwọ Koiki tó sọ lẹ́ni kò dá rárá ó bẹ̀rẹ̀ sí kó mo bẹ̀rẹ̀ sí ń bèrè interview pé wọ́n ní sójà lọ sílẹ̀dọ̀ Ìgbòho wọ́n ní sójà mo ní ṣe rí sójà náà ó fi sójà hàn wá náà gbogbo news àwọn náà gbogbo everybody ń wò pé sójà báwo ẹ fẹ́ belong torí àwọn èèyàn ti ń paná yín díẹ̀díẹ̀ irọ́ lẹ̀ ń pa irọ́ yọ aláyà ṣó wa ní àwọn sójà tí wọ́n wá síbẹ̀ yẹn gbogbo ìlú ẹ̀yin Yorùbá whatever tẹ́ ń jà fún ìlú àyíkòtọ́ ti wá là yín lójú ẹ bá jẹ́ káwọn èèyàn kan máa parọ́ fún yín òun ò fẹ́ jà fún ò fẹ́ lé Fúlàní lẹ sọ fún wa now Yorùbá nation ẹ̀ tẹ̀ sọ́n pa Fúlàní and Fúlàní still killing Yorùbá people ẹ̀ kọ́kọ́ jẹ́ ká pa nǹkan problem tó ń wọnú ilé wa bá wa nǹkan tí ò tí tó lẹ̀ ń sọ fún lẹ̀ ń jà fún lẹ̀ ń parọ́ ibo ni sójà ti wá sí sójà fẹ́ wọlé nígbà tó máa wọlé Fẹlá wọ́n mú ìyá ẹ̀ wọ́n sọ látòrí first story wọ́n building wọ́n sọ ìyá Fẹlá sílẹ̀ ìyá ẹ̀ Fẹlá ló pa ìyá ẹ̀ náà Fẹlá fi kú pa ìmọ̀ye èèyàn máa ìmọ̀ye èèyàn tó ṣe àwa kúrò láti stadium ẹsẹ̀ la fi ń rìn tear gas everything níjọ́ yẹn ta ló tó sọ̀rọ̀ tí sójà bá dé tó fẹ́ operate wọ́n wá dúró bẹ̀ ń parọ́ sójà ṣe jáde kẹ́ lọ bá wọn. ẹ fẹ́ máa belong máa ṣe rú ẹ̀mọ́ it's not good roti màmá ẹ kò dẹ̀ roti àwọn ọmọ ẹ ó kàn ń lé àwọn sójà ó ń lé wọn lóró ó ń lé government ẹ ń lé wọn lóró ẹ ń lé Ṣèyí Mákindé ẹ ń lé lóró ẹni tí ò sọ̀rọ̀ Ṣèyí Mákindé máa ṣe lẹ́ẹ̀kejì kò sí nǹkan tẹ́ lè ṣe fún because ẹ ti ń go too far gbogbo ṣe ń insult máa ẹ is governor of Oyo State mo ṣe ń tẹnu mọ́ fún yín gbogbo ṣe ń sọ̀rọ̀ sí i. Ṣé ọmọ tí ó ní respect nílé tí wọ́n kọ́ dàgbà tó bá fẹ́ bá wọn jà máa bá wọn jà you don't insult them anyhow like that ó ṣe orí bí orí kìíní àgbọn àbí kìíní kan jẹ mo ní what kánẹ́mi ni màá ti ní kọ́ fọ́ gbogbo ẹsẹ̀ dànù yes kánẹ́mi ni akadiski ní ẹ̀kọ́ ń jò ló ń sọ jágàn bẹ́ẹ̀ máa ní kòkò dẹ́ sí kan Yorùbá ò ní dìde jagun ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín Koiki àbí àti ìwọ Ìgbòho ẹ jẹ́ sọ fún yín kò sí wọ́ọ̀ tó máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà o Yorùbá kan ṣáà tẹ́bi ń pa Yorùbá tí ó rí ò bá pé àbẹ́yìn tẹ kóra yín jọ sí ìlú òyìnbó ẹ kó àwọn ìyàwó yín àti àwọn ọmọ yín bàbá yín àwọn ẹ̀gbọ́n ẹ máa kó wọn bọ̀ ní Nàìjíríà kọ́ jagun ìlú tẹ́bi ń pa tí èèyàn mú wa kò síná kò síṣẹ́ kò sí anything fáwọn ọmọ kò sí many things ọ̀nà ò dáa kò sómi àwọn ọmọ ò ríṣẹ́ ìsì gbogbo ìlú kò rí jágàjágà làwọn ń jà lẹ́wọ́n sọ pé ẹ̀ ń jà fún kinní kan ẹ̀ tí wọ́n á fi irọ́ sí irọ́ ńláńlá irọ́ gbogbo ẹ̀ lórí irọ́ sójà wo ló wá sílé Ìgbòho afẹ́ kó fi hàn wá tó o bá fi hàn wá ó ń ṣọmọ kọ́ sójà ló fi ṣeré bí ọmọ ejò mo dẹ̀ fàsìkò yìí sọ fún ẹ̀yin Yorùbá tẹ̀wá Nàìjíríà n ò rí ìlú tó ń disrespect ìjọba tó ẹ̀yin Yorùbá kẹ́ máa disrespect government bẹ́ẹ̀ ní ẹ̀yin tẹ́ pé tí ọba kanlẹ̀kùn yín ní abroad ẹ máa sá wọlé ẹ máa ní káwọn ọmọ yín máa sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń lé Nàìjíríà lóró ẹ̀yin tẹ́lẹ̀ wà lábroad. That's why most of you máa ṣiṣẹ́ máa ń sọ fún yín ṣe bíbi tí mò ń gbé ni ẹ máa ṣiṣẹ́ ẹ máa kú síbẹ̀ ẹ máa di disable ni láì jẹ́ pé ó yára ẹ brain. Stop saying rubbish to Yoruba people ẹ má da àárín Yorùbá rú ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ fọgbọ́n ṣe ẹ ó kù sí yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa jẹ́ kó máa pa àwọn tí ò tó nǹkan parọ́ fún yín kò ṣẹlẹ̀ tó bá bí yín dáadáa ẹ wá mú election kẹ́ni ẹ̀yin àti government èmi ń fọ́ lẹ́rọ báyìí bó ṣe sọ nìyẹn ẹ náà lọ sí bọ́dà ṣẹ́yìn tó bẹ̀ láti dé bọ́dà yẹn lé ní Ìgbòho ìwọ ni mo bá wí ìwà àtọmọ ẹ Koiki ẹ wọ́n ara yín mẹ́rin ẹ yé dá wàhálà lẹ̀ sí àárín ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó máa jà fún yín tó bá tó stage ojú ti là I'm telling you the truth ayé kò tán ló sọ ọmọ pẹ́ẹ́lẹ́ like me o nobody will stand and fight for you
lọ́lẹ́ tí ń parẹ́ tí mú wa ń gàn pé báwo ìjọ sójà fẹ́ wọbì kan wọn ò dẹ̀ ní wọlé ṣé ẹgbẹ́ òṣàsọ́nà ni àbí anything wọ́n yá yín brain ni o ẹ̀yin lẹ́ ń disrespect ọlọ́pàá jù mo wá ń fi àsìkò yìí pé ọ̀gá ọlọ́pàá wa lẹ́kọ̀ọ́ with respect to Commissioner Hakeem Odumosu ọ̀gá ọlọ́pàá respect sir ẹ sir anybody tó bá ti na ọlọ́pàá níta ẹ dí pẹ̀lú wọn deal with them mercilessly. How can you be beating police? Bẹ̀rù ọlọ́pàá rárá. Irú tó bá fi mú ọlọ́pàá kó dẹ̀ dúró lójú títì kó di pé ó di ìjàkadì gidi gan. Ó disrespect ọlọ́pàá yẹn ni. Tó fi mú ẹ kó máa rọ pàǹdù dark uniform. Kó máa mú uniform ọlọ́pàá kó máa fàáyà kẹ́ máa nà wọ́n. Mr. Hakeem Odumosu, what are you looking at? Àti assistant ní kí lẹ̀ ń wò? Tó fi ń na ọlọ́pàá bẹ́ẹ̀ gbogbo àwọn tí ọlọ́pàá bá ń ṣiṣẹ́ tí wọ́n bá dúró tán lọ ń dá sí àjẹ police leader arrest gbogbo wọn gbogbo ike tó jáde sọ wọ́n di disable because ara kan tó ń bẹ̀ kó jẹ́ nìyẹn let police do their job. Ó ní bẹ́ẹ̀ ń ṣe lè gbógun ti ọlọ́pàá tẹ́ ṣe lè bá wọn jà ẹ̀dẹ̀bẹ̀ mi máa dúró báyìí máa lu ọlọ́pàá mo rí ibi kan ó fọ ọlọ́pàá yẹn dá dúró ó fọ ọlọ́pàá létí ìyẹn kan wò báyìí gbogbo àwọn yòókù ẹ̀ gbogbo àwọn ọmọ onímọ́tò gbogbo wọn ti dé kí lẹ̀ ń wò Mr. Hakeem Odumosu what are you looking at wọn lè fẹ́yàn jẹ́ oyè àwòdì kó má lè gbẹ́dì ẹ̀sìn àbí gbẹ́dì ẹ̀ pa àbí báwo lẹ ṣe ń sọ ọ̀nà ọlọ́pàá ní ṣojú yẹn wà láì ẹ̀dẹ̀ ń wò bẹ́ẹ̀ èyí tọ́wọ́ yín bá bà ẹ̀ kó tó jáde ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún náà gbogbo àwọn ọmọ ìranù tó wà lójú títì gbogbo àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí ṣòwò òní àfẹ́jà fún ìlú ilẹ̀ Yorùbá fọgbọ́n jà fi sùúrù jà wá tó wá ń parọ́ ó tún fi rọ́ sí ẹ mú fọ́tò àwọn sójà tí wọ́n wá síbẹ̀ yẹn jáde fún wa. wọ́n kí ni púpọ̀ púpọ̀ wo inú máa ń bíyàn Jilly Varieties Caterer ẹ̀yin ará London tó bá ti lówó ẹ ṣáà pè wọ́n àwọn caterer oúnjẹ caterer ni wọ́n Varieties Caterer àwọn aṣọ oúnjẹ tó dáa fún yín ẹ pè Jilly 0794 976 1784 0794 976 1784 Ronke 0737 789 2215 07